yín gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé tí a ti ń sọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ ní gbogbo ìgbà. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimas ni oníròyìn yín. Èyí ni ohun tó yẹ kí o mọ̀ nípa John Ọlálẹyẹ, olùkọ́ oríire kẹta tí àwọn agbésùnmọ̀mí pa ní àhámọ́ ọjọ́ Ẹtì tó kọjá tó jẹ́ ọjọ́ kẹwàá oṣù kejì ọdún 2026 yìí ni àwọn ológun dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tí àwọn agbésùnmọ̀mí jí gbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú oṣù karùn-ún ọdún yìí. Inú ọ̀pọ̀lọpọ̀ aráàlú ló dùn lẹ́yìn tí àwọn èèyàn náà padà wálé, àmọ́ ó ṣe ní láàánú pé àwọn agbésùnmọ̀mí ọ̀hún ṣekú pa olùkọ́ míì tí ọ̀pọ̀ aráàlú kò mọ̀ o. Ṣáájú ni wọ́n ti kọ́kọ́ pa ọ̀gbẹ́ni Ẹ̀sìnyàn Adégbóyè lásìkò tí wọ́n yabo ilé ẹ̀kọ́ wọn lọ́jọ́ karùndínlógún oṣù karùn-ún ọdún yìí. Ọjọ́ kejìlélógún oṣù karùn-ún ni wọ́n sin òkú náà nílé ìjọsìn onítẹ̀bọmi kan nílùú Ògbómọ̀ṣọ́. Lẹ́yìn tí àwọn èèyàn náà dé àhámọ́ ajínigbé ni wọ́n gé orí ọ̀gbẹ́ni Michael Oyèdòkun tó jẹ́ olùkọ́ míì tí wọ́n sì ká fídíò ìṣẹ̀lẹ̀ náà sílẹ̀ fún gbogbo ayé láti rí i. Àmọ́ ó ṣe ní láàánú pé lẹ́yìn tí àwọn èèyàn náà padà sílé tí gbogbo mọ̀lẹ́bí wọn àtàràlù míì ń dunnú pé wọ́n ti dé ní a gbọ́ pé wọ́n pa ọkùnrin ọ̀hún tí aráàlú kò sì mọ̀, gẹ́gẹ́ bí ohun tí arábìnrin Rachel Alamu sọ. Ọjọ́ Àìkú ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 ni wọ́n pa ọ̀gbẹ́ni Ọlálẹyẹ sí ìgbèkùn. Iṣẹ́ olùkọ́ ni ọ̀gbẹ́ni Ọlálẹyẹ ń ṣe ṣáájú ikú rẹ̀. Ó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ Community High School Ahoro Ẹ̀sìnlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọdún 2010 ni wọ́n gbà ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ ní ilé ẹ̀kọ́ náà. Ọkùnrin náà wà lára àwọn olùkọ́ méje tí agbésùnmọ̀mí jí gbé ní Oríire. Ẹ̀sìn Kìrìsìtẹ́nì ni olóògbé náà ṣe ṣáájú ikú ọ̀hún. Kódà dìákónì ní ìjọ tó ń lọ. Ọkùnrin náà tún jẹ́ ẹni tí àwọn èèyàn ń sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ẹni rere láwùjọ ṣáájú ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Ó ní ìyàwó, ó sì ní àwọn ọmọ tó ń dúró de ìpadàbọ̀ rẹ̀ tí ìròyìn tó gbòde pé wọ́n ti gbẹ̀mí rẹ̀ sí ìgbèkùn agbésùnmọ̀mí. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún bàbá gbogbo.